Ìròyìn tí a ní fún yín lónìí dá lórí ìwádìí pàtàkì kan tí a ṣe nípa kòkòrò apanirun Ebola. Kòkòrò Ebola kọ́kọ́ jáde lọ́dún 1976 nígbà tí àrùn rẹ̀ bẹ́ sílẹ̀ nílùú Zaire àti Sudan, tó sì jẹ́ wípé nígbà tí àrùn náà bẹ́ sílẹ̀ nílùú Zaire, ó ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Orúkọ àrùn náà jẹ jáde nígbà tí kòkòrò Ebola kọ́kọ́ balẹ̀ sílùú Yambuku lórí odò Ebola orílẹ̀-èdè Zaire tí a mọ̀ sí Democratic Republic of Congo báyìí. Àrùn Ebola jẹ́ àrùn tí àwọn ará ìlú máa ń kọ́kọ́ kó nígbà tí ènìyàn bá fi ara tàbí ọwọ́ kan ẹ̀jẹ̀ tàbí omi tó ń jáde láti ara ẹranko tó ti ní kòkòrò náà bíi àwọn ọ̀bọ tàbí àdán orí igi. Ìwádìí fi hàn wípé àwọn àdán tiẹ̀ máa ń tan àrùn náà káàkiri, ṣùgbọ́n kì í ṣe nǹkan kan fún àwọn tìkálára wọn. Tí ẹnìkan bá ti wá kó àrùn náà, yóò bẹ̀rẹ̀ sí ní tàn látorí ẹnìkan dé ìkejì. Àwọn ọkùnrin tó bá sì yé yóò lè tàn káàkiri nípa ìbálòpọ̀ fún oṣù méjì dín díẹ̀. Àrùn Ebola máa ń fò látara ẹnìkan dórí ẹnìkejì nípasẹ̀ níní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ tàbí omi tó ń jáde láti ara ẹni tó ti ní àrùn náà, tàbí látàrí àwọn irinṣẹ́ ìwòsàn bíi abẹ́rẹ́ tó ti ní ipasẹ̀ àrùn náà lára. Láti bẹ̀ sí ní àrùn Ebola yóò ti fò látorí ẹnìkan dé orí ẹnìkejì, pàápàá jùlọ láàrin ìdílé, ilé ìwòsàn àti nípasẹ̀ ṣíṣe ìtọ́jú òkú tó ti ní àrùn náà nílé ìgbókùúsí. A lè tún tan àrùn Ebola káàkiri látàrí itọ́ ẹnu àti omi ojú náà, eléyìí tó wọ́pọ̀ láàrin àwọn ẹranko tó jọ ọ̀bọ, ìnàkí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àpẹẹrẹ àrùn náà tó máa ń tètè farahàn ní kété tó bá ti lè tàn káàkiri ló mú kó rọrùn láti dá àwọn tó ní ìmọ̀ àti láti dín bí wọ́n ṣe lè tàn káàkiri kù díẹ̀. Fún gbogbo àwọn ènìyàn tó ti ní àrùn náà, ẹ̀jẹ̀ yóò máa jáde láti imú, ojú ara, ẹnu àti inú ikùn wọn, nínú èyí tí díẹ̀ nínú wọn yóò ti ní ihò díẹ̀díẹ̀. Kò wọ́pọ̀ kí ẹ̀jẹ̀ tó ń jáde náà pọ̀ ju bó ṣe yẹ lọ, ṣùgbọ́n tó bá máa pọ̀, inú ikùn ni irú ẹ̀ ti máa ń wáyé. Kò tíì sí ìwòsàn kankan fún àrùn Ebola yìí. Ìwòsàn tó sì wà jẹ́ eléyìí tí yóò mú nǹkan mìíràn dání, bíi dídín àwọn iṣẹ́ abẹ tí yóò da àgọ́ ara ẹni tó ti kó àrùn náà rú kù. Rírí dájú wípé omi àti àwọn èròjà inú rẹ̀ kò gbẹ lára irú ẹni bẹ́ẹ̀. Fífún ẹni bẹ́ẹ̀ ní àwọn oògùn tó lè mójútó ẹ̀jẹ̀ wọn dáadáa. Fífún wọn ní àwọn oògùn tí kò ní jẹ́ kí ẹ̀jẹ̀ máa dà lára wọn. Mímójútó èémí tó ń wọnú imú wọn. Mímójútó ìrora wọn àti fífún wọn ní àwọn oògùn kọ̀ọ̀kan tí kò ní jẹ́ kí wọ́n tan àrùn náà káàkiri. Wàyí o, tí ẹni tó bá kó àrùn náà báyìí, ó ṣeé ṣe kó tètè gba ìwòsàn pípé tàbí kí ìwòsàn náà falẹ̀ díẹ̀ pẹ̀lú àwọn ìṣòro bíi kí àwọ̀ ara rẹ̀ máa ṣí, kí irun orí rẹ̀ máa rejẹ, kí eegun tàbí iṣan ara sì máa ro irú ẹni bẹ́ẹ̀. Àwọn àpẹẹrẹ tí ojú bẹ̀rẹ̀ látorí kí iná máa dààmú ojú ẹni títí dórí kí ojú irú ẹni bẹ́ẹ̀ fọ́. Àpẹẹrẹ àrùn Ebola máa ń bẹ̀rẹ̀ láàrin ọjọ́ méjì sí ọ̀sẹ̀ mẹ́ta lẹ́yìn ténìyàn bá ti kó àrùn náà, nínú èyí tí ibà, ọ̀nà ọ̀fun àti iṣan ríro pẹ̀lú orí fífọ́ ti jẹ́ díẹ̀ nínú wọn. Àwọn àpẹẹrẹ mìíràn ni kí ara ènìyàn máa ṣẹ́ gìrì dáadáa, kí ènìyàn máa bì tàbí kó máa yàgbẹ́ gbuuru, kí ìfun àti ẹ̀dọ̀ irú ẹni bẹ́ẹ̀ sì má lè ṣiṣẹ́ dáadáa mọ́. Ní àkókò yìí sì ni àwọn kan ti máa ń ní ìṣòro kí ẹ̀jẹ̀ máa dà lára wọn. Àrùn Ebola máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ibà olótùútù, ọ̀nà ọ̀fun dídùn, orí fífọ́ tó ganpá, àìlera, eegun, iṣan ara àti àyà ríro. Àwọn mìíràn ni kí ọ̀nà ọ̀fun máa dun ẹni, ikọ́, kí ènìyàn má lè mí dáadáa àti kí ènìyàn máa ṣe ìsúkè. Nígbà tí àwọn àpẹẹrẹ tó rinlẹ̀ dáadáa máa ń jẹ́ orí fífọ́ tó ganpá, kó máa tètè rẹni, gìrì àti kí ènìyàn máa sun oorun ilé ìwòsàn lọ́jọ́ pípẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àrùn Ebola ń ṣekú pànìyàn ní kíákíá, àfi k'Ọlọ́run kó gbogbo mùtúmùwà yọ. Àwa ìjúbà lọ lórí ìwádìí pàtàkì tí a ṣe fún kòkòrò apanirun ní Ebola. Ètò ṣì ń tẹ̀síwájú.